kọ́ oríkì náà nọ́mbà wọn ò kú wá pé ẹ wá kọ́ lóríkì ni. kódà ẹ jẹ́ ká fòfin rẹ̀ ẹ jẹ́ ká bọ́ sí ilé ẹlẹ́mọ̀nà bí iṣẹ́ oríkì wọn nílé ẹlẹ́mọ̀nà. ilé ẹlẹ́mọ̀nà lókè lọ́rùn ẹlẹ́mọ̀nà ọmọ bọ̀sẹ̀ rẹ̀ ọmọ akílà lọ́tún ọmọ àbíwèrè tí ń bẹ lẹ́nu òde ọmọ ẹgbọ̀rọ̀ ní kí ajá lọ́nà ọ̀tún ọmọ mo dúró ọwọ́ mi ò tó sin ọmọ mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin mo dùbúlẹ̀ yẹ́kẹ́ ọwọ́ mi tó sin ogun jù sí lọ gbogbo èsì lọ́jà àwọn òrà gbogbo èsì lọ́jà àwọn òká àṣà àkúnlẹ̀ká ni wọ́n pèsè nílé bàbá tó bí yẹn lọ́mọ ọmọ rẹ̀ ké ti dọ́kùn ó dà tó rán ìyàwó ti dọ́kùn ó dà tó fẹ́ ẹja rẹ̀ lé o màgbóró ojo ǹjẹ́ àwọn arábẹ̀ jórí lọ́nà ọ̀tún. ó pọ̀ lórí lóòótọ́ ó dà ẹ jẹ́ ká lọ lé ọba sọ́lọ̀. ọba sọ́lọ̀. ní agboolé bàbá wa kábíyèsí his royal majesty ọba dr barrister ọmọ ilẹ̀ adélòkun abọ́lárìn kábíyèsí o ọba sọ́lọ̀ àwọn ni ọmọ arúgbó olú òkun ọmọ àmì lọ́bìsà ògùn ọmọ ògbẹ́gùn gbẹ́lá ọmọ láńsolóko ogun lùgbẹ̀dùgbẹ̀dù ọmọ kámọ́lá kámọ́jẹ kámọ́gùn kámọ́ ọmọ láyè ọmọ ogun ló rẹ̀ yìn ńlá ìwúrẹ́ ọ̀rọ̀gùn ló ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn ọ̀rọ̀gùn ń jẹ lẹ́sẹ̀ yàrá adìyẹpọ̀ ọ̀rọ̀gùn ń jẹ lẹ́sẹ̀ gẹ̀rú adé ọmọ ajíjọlá ọmọ ajísọmọ ọmọ tewétewé ni mo rẹ̀ kọ́ ìwúwo làǹràkàrà. ó pọ̀ lóòótọ́ ó dẹ̀ jẹ́ ká fò ẹ jẹ́ ká bọ́ sí ilé ọmọ wa. ọmọ wa ọmọ ẹkùn kẹtẹ ọmọ àkàsùbàbà tí ń bọ bẹ̀lẹ́rù